káàbọ̀ sílé iṣẹ́ Kabiyesitv níbi tí a ti ń gbé àṣà àti Yorùbá lárugẹ tí ẹ bá láǹfààní àti mọ̀ wá fún ìgbà àkọ́kọ́. À ń bẹ nílùú Ìlara-Epe ní ìpínlẹ̀ Èkó tí a ti ń sọdún ajé lọ́dọ̀ kábíyèsí alára ti Ìlara-Epe ibẹ̀ la wà tí a ti ń kàn sí káàkiri gbogbo àgbáńlá ayé. Ọdún ajé tá à ń sọ yìí bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún nìyí. Eléyìí ló pé ọdún kan tí wọ́n fìdí ajé yìí lọ́lẹ̀ ní ìlú tí a wà yìí tí ajé sì ń sun gbogbo wọn bọ̀ tẹrú tọmọ tara alé tara oko tó ní kálukú wọn sì ń dunnú pé ajé ti sọ̀kalẹ̀ sọ́ọ̀dẹ̀ àwọn sọ à ń lọ láti lọ bọ ajé báyìí kí wọ́n fún ajé ní tí ó gbà tí yóò fi tù tí ó fi bà tèmi àtiwọ́ àtara alé àtara oko tá a fi mọ ajé jẹun tó ní kálukú wa tá a fi bìsàbìsà bí àṣà àwọn ọmọ àkúrà rẹ tá à ń sọ òye ẹ̀yẹ́ mọ̀ bá wa kálọ̀ o ẹ kú kàlílẹ̀ṣẹ́ Kabiyesitv láti ń kàn sí yín níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. ẹ̀yin bá ń darapọ̀ mọ́ wa fún àkọ́kọ́ iléeṣẹ́ Kabiyesitv láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti Yorùbá lárugẹ à ń bẹ nílùú Ìlara-Epe ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ la wà tí a ti ń ṣe ọdún ajé 2022 kábíyèsí wa alára ti ìlú Ìlara àwọn ni ń bá wa ṣe ọdún yìí a sì ń lọ síde ajé báyìí láti lọ fún ajé ní tí ó gbà lọ́dún yìí tí ajé ò fi sun gbogbo ayé bọ̀ pàápàá jùlọ gbogbo ọmọ ìlú Ìlara àti gbogbo àwa olùgbé ìlú Ìlara káàkiri gbogbo ibi tí a bá wà tí wọ́n bá ti bọ ajé yìí a sọ oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ó fi pèsè láti bọ ajé a sọ fún yín tí a bá ti sọ fún yín ẹ̀yin náà ó sì lè mọ rí bí bá ṣe ń lọ ní live and direct ẹ kú kàlẹ̀ níbi tí ẹ bá ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wà iléeṣẹ́ Kabiyesitv láti ń kàn sí yín o ẹ kú kàlẹ̀. ìdí ajé náà ni a ti dé báyìí tí ẹ bá ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ a ti dé ìdí ajé ní ìlú Ìlara báyìí tí kábíyèsí wa láyélúwà tí wọn ó ti bọ ajé ti ọdún yìí ní ìlú Ìlara ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ la wà yìí o a ti fẹ́ bọ ajé ibi tí a wà yìí ọdún tó lọ ni wọ́n fìdí ajé yìí lọ́lẹ̀ tí kábíyèsí wa ẹni ìtàn Ọ̀jájá Ògúnwùsì àrólé Oòduà Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ tí wọ́n fìdí ajé yìí lọ́lẹ̀ sí ìlú Ìlara ní ìpínlẹ̀ Èkó ọdún yìí ló pé ọdún kan tí wọ́n fìdí ajé yìí lọ́lẹ̀ tí wọ́n ó sì bẹ̀rẹ̀ sí bọ́ láti ọdún yìí lọ títí láéláé tí gbogbo ìwòfin máa lọ bó bá sì yẹ kó máa lọ ẹ̀yin náà ti rí pé wọ́n ti tún ilé ajé ọ̀hún náà ṣe wọ́n sì ti kó àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ó ṣètò láti fi bọ ajé ọ̀hún láti kó sílẹ̀ òun náà lẹ́yìn náà ń wò lójú wọn àárí ọtí àárí àwọn ẹyẹlé àárí àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n máa fi bọ ajé gbogbo ẹ̀ náà ni wọ́n ti ṣètò sílẹ̀ tí kábíyèsí ó sì láǹfààní àtúrò ọ̀fẹ́ láti bọ́ sídi ajé láti bọ ajé ọ̀hún tàbí nǹkan tí à ń sọ òye yín ibi tí ẹ bá ti ń láǹfààní láti mọ̀ àgbà iléeṣẹ́ Kabiyesitv láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ kú kalẹ̀.
bá láǹfààní láti mọ̀ wá fúngbà kan iléeṣẹ́ Kabiyesitv láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti Yorùbá lárugẹ. Ẹ káàbọ̀ sí ìlú Ìlara ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ la wà tí a ti ń kàn sí yín tí a ti ń ṣọdún ajé 2022 lọ́wọ́. À ń bẹ lọ́dọ̀ kábíyèsí wa báyìí tí wọ́n fẹ́ lọ bọ ajé fún ìgbà àkọ́kọ́ torí ọdún tó lọ ni wọ́n fi ajé yìí lọ́lẹ̀ ní ìlú tí a wà yìí tí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì àrólé Oòduà ẹni ìtàn Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ tí wọ́n ń láǹfààní láti wá bá wa fi ìdí ajé yìí lọ́lẹ̀ níbi àbí tí à ń sọ òye. Ọdún yìí wá ló pé ọdún àkọ́kọ́ tí kábíyèsí wa Alára ti ìlú Ìlara tí wọ́n bọ ajé yìí. Ibẹ̀ náà làwa wà tí a ti ń kàn sí káàkiri gbogbo àgbáńlá ayé. Àwọn ládéládé lóyè ni wọ́n ti ń wọ ibi tí a wà yìí tí a sì mọ̀ fún yín lórúkọ wọn ní sẹ̀ǹtẹ̀lé bí ètò bá ṣe tẹ̀ síwájú. Ẹ kú kalẹ̀ níbikíbi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ wa.